Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́olúwa, the baby of Odùduwà. Onírìṣà ti sọ bí tá a bá tẹ̀ka sí. Ẹ lọ dìbò, ẹ lọ tẹ̀ka. Ìbò Ọ̀ṣun is compulsory. Ẹ lọ dìbò. Bàbá jáde tó first time tí mo máa rí ọba aládé. Ọmọ ní ọba ò lẹ́sìn, ọba ò ní pátì. Ọ̀ní ní pátì o. Ẹ̀gbọ́n tó ní sọ ni nípa Adeleke. Ọ̀ní ò tiẹ̀ wọ́n pé Adeleke ò kí ń ṣe APC, which I love that, because wọ́n ti sọ APC di ẹ̀rù jẹ̀jẹ̀ sínú Nàìjíríà. Ọ̀ní ò wá wò wípé APC ni pírẹ́sídẹ̀ǹtì o, àwọn ò fẹ́ wàhálà o, kó má dohun tí mọ́mí Olúrẹ̀mí Tinubu ò ní gbowó wá mọ́ sílé Ifẹ̀. Ọ̀ní bá jáde tán, kí wá ló mọ ẹ̀yin ọmọ ọkọ tẹ́ ẹ̀ ní jáde lọ dìbò f'Adeleke? Ìbéèrè ni mo béèrè o, kò fàjà o. Kí ló mọ ẹ̀yin ọmọ ọkọ tẹ́ ẹ̀ wá ní jáde kẹ́ lọ dìbò fún Adeleke? Mi ò ṣọmọ Ọ̀ṣun o, mi ò gbowó mọ́ pé a lot of people ẹ máa gba Lady K náà tí ń campaign. Ẹ jẹ́ kí n ka ilé, màá dẹ̀ sọ̀dí tí mo ṣe ń ka ilé fún yín. Nígbà tí èèyàn kan jáde tó ní ẹ wá máa fi ògo ọjọ́ ọ̀la àwọn ọmọ yín gba dìríkà ráìsì kan, tó ní èyí tó bá wá gbà tán o tí ó dìbò àwọn ọmọ ẹ máa ṣọ́kú. Mi ò gbọ́ irú ẹ̀rí ní ayé mi. Màá campaign fún AC àkọọ́dù. Mi ò gbọ́ irú ẹ̀rí ní ayé mi. Kí ènìyàn dé wò sùsùn kó dé bọ́ síta kó ní ó yẹ wá gba ògo àwọn ọmọ yín o, a fẹ́ ṣe pàṣípàrọ̀ ògo. Abẹ́mọ̀ pé wọ́n ti fi rẹsì ṣe pàṣípàrọ̀ ògo yín nílùú Nàìjíríà. Gbogbo ẹ̀yin tẹ́ bá ti ló ń gbà rẹsì ike ọ̀dà kan lọ́wọ́ olóṣèlú, tẹ́ ẹ̀ ń gbowó, tẹ́ ẹ̀ ń gba gbogbo ẹ̀ lọ́wọ́ olóṣèlú lórí pé kẹ́ lọ dìbò. Pàṣípàrọ̀ ni ògo yín ni wọ́n ń gbà. Wọ́n ń sọ yín sí kolobo ni, wọ́n ń fínísì ayé yín ni. Ẹ jẹ́ gbé yín débẹ̀, ẹ gbàgbé òṣì. Wọ́n ṣe kí ni? Wọ́n ń run yín tán, wọ́n fínísì yín, wọ́n farabalẹ̀ ń ba títí yín jẹ́ nínú Nàìjíríà. That is why tó fi jẹ́ wípé àwọn fẹ́ lo ògùn ọdún mẹ́rin, wọ́n wá pìrẹsì fún yín. Ẹ wá wo bí bàbá Ọ̀ní ṣe jáde. Bàbá Ọ̀ní jókòó sí gbàgede láàárín ọ̀pọ̀lọpọ̀ èrò. Bàbá Ọ̀ní ni ẹ jẹ́ ká sọ òótọ́. Ẹ má jẹ́ ká ti torí wípé APC ló ní power Nàìjíríà. Ọ̀rọ̀ tó wà lẹ́yìn, Adeleke gbìyànjú nílùú Ọ̀ṣun. Adeleke gbìyànjú. Ẹ jẹ́ àjọ gbọ́rọ̀ lẹ́nu bàbá. Ẹ jẹ́ ká mọ́ mi lẹ́sẹsẹ kí wọ́n gbọ́rọ̀ lásìkò. Óyá óyá Onírìṣà, óyá ẹ gbóhùn sókè bàbá. Ó dàbí ẹni pé èmi nìkan nínú mi dùn láti rí yín. Orí ògbóhùn dáadáa lẹ́ ògbógbó fẹ́. Orí rẹ̀ dáadáa ṣùgbọ́n màá dìde kí n wojú rí dáadáa. Ẹ bá mi share Ọ̀ṣun state, Ọ̀ṣun gbogbo Ọ̀ṣun, Ọ̀ṣun ọmọ Ọ̀ṣun nìyá mi. Ọ̀ṣun state ni mo dìbò fún. Adeleke ni, Adeleke ló lè ṣe ẹ̀dìbò, Adeleke ni. Ṣọmọ ẹgbẹ́ Ọ̀ní yóò kí n ṣolóṣèlú. Ẹgbẹ́ má di ojú gómìnà. Ọ̀ní yìí kò kí n ṣolóṣèlú. Ọ̀ní ló bí èyí tó gbọ́, òun náà ló bí èyí tó gbọ́. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ṣùgbọ́n Ọ̀ní ìṣá yín náà lójú àwọ̀ èyí tó gbọ́ yẹn dáadáa. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Kábíyèsí o, bàbá ti fọ́ tébù. Ìfẹ́ òye Ìṣọwọ́ tí bàbá yìí fi fọ́ tébù lẹ́nu ọjọ́ mẹ́ta ìgbòdè o. Wọ́n ṣe fọ́ ti Gani náà nìyẹn. Ibi tí mo ṣe wà ń bí nítorí pé ọ̀nà mẹ́rin yé rí. Afẹ́fẹ́
fi lọ́lẹ̀ fún gbogbo Ifẹ̀ pátápátá. Ẹ̀yẹ máa wọ́n wo bó ṣe ìwúlò gbogbo Ifẹ̀ nìkan títí dé Ìkirè tó bá bọ̀ lé ìfowópamọ́. Ẹ bá wa ṣí ẹ jọ. Adeleke gbọ́dọ̀ ṣẹlẹ̀ kejì. Orígbó méjèèjì tó bá fẹ́ sanwó ọmọ iléèwé tó bá fẹ́ gba eléyìí tí Ọlọ́run yọ̀ǹda fún wọn nílé ìfowópamọ́ ibo ló ń bọ̀ láti Ifẹ̀ tẹ̀dó títí dé gáràjì ọlọ́dẹ títí dé ìgbòrókè gbọ́ tó bá fẹ́ gba owó ní péréte ibo ló ń bọ̀ ibi tí ó wá so gbogbo wa kọ̀ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Ṣùgbọ́n tá a bá sọ lọ tá a bá sọ bọ̀ ibì kan náà ni ọrọ̀ ajé tó ń pè ní owó ibi tó ti ń wá látọ̀dọ̀ ìjọba àpapọ̀ ẹgbẹ́ adúgbò lọ́wọ́ President Bola Ahmed Tinubu náà. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ wọn tí wọ́n ṣètò fún owó tí gómìnà wa dẹ̀ ná dáadáa. Ṣé gbọ́? Gómìnà wa Nurudeen Adeleke tí wọ́n ti wọ láti Ifẹ̀. Ó ti ní àti lọ́dọ̀dọ̀ wọ́n fẹ́ràn wa nífẹ̀ẹ́. Nítorí òye olóṣèlú ló máa ń dúró bí wọ́n ṣe máa ń dúró yìí. Èmi ò kì í dúró báyìí. Ṣùgbọ́n èmi yàtọ̀ torí pé a fẹ́ fi ọ̀nà yìí lọ́lẹ̀ mẹ́rin yé eré ọ̀nà. Ara iṣẹ́ ribiribi t'Adeleke ṣe lọ́ṣun òun ni wọ́n jáde tí wọ́n wá sọ yìí o. Èèyàn kan wá ń pín ráìsì ó wá lẹ́ni tí ò bá dìbò kò ní jẹ́ wọn mọ́mọ́ ẹ máa ṣọ́kù. Ọ̀rọ̀ ọ̀jáde ẹlẹ́ẹ̀kejì ẹnu ìtọ̀ Àgọ̀dé Ibrahim Ògúnwùsì ọ̀jáde ẹlẹ́ẹ̀kejì. Ṣé pé bàbá náà tún jẹ́ Ibrahim ẹ jẹ́ Joshua ni. Ọmọ pé bàbá wọ pé Adeleke náà lọ kàmpé tèmi yé mi. Ìbò tó pọ̀ nínú Adeleke gbọ́dọ̀ wọlé. Ẹjọ́ ìfowópamọ́ ṣe. Ẹgbẹ́ kó lọ ní ìrànwọ́ ìrọsẹ̀. Ara àwọn tó lè wà lórí àlééfà kára máa tu ìran Yorùbá ká máa fi regional àbí Yorùbá nation òun ní Adeleke. Ìpínlẹ̀ Ọ̀ṣun pátápátá àfẹ́gbàgídíjàgan lórílẹ̀‐èdè Nàìjíríà ó rọ̀ yín ààrẹ tó jẹ́ pé àwọn ní ẹni àkọ́kọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà àwọn náà ti sọ President Bola Ahmed Tinubu ó ní àlàáfíà làwọn náà gbé dání ó ní ìlọsíwájú àwọn gbé dání mo dẹ̀ mọ̀ pé gómìnà wa náà nípínlẹ̀ Ọ̀ṣun gómìnà Nurudeen Adeleke àlàáfíà náà wọ́n gbé dání. Mo ti kọ́ríkọ lẹ́ẹ̀kan orin gbogbo Ifẹ̀ ni màá tún kọ́ fún yín bí ẹ bá mi kọ́ ṣẹ́ bá mi kọ́ ìyá àgbàdé orílẹ̀ ìyá àgbàdá àbárájà olùwà àṣọ ìyá náà yóò wá mọ́ fẹ́. Ọjọ́ òfin tó. Èmi ọmọ Oòduà fúnra mi. Èmi náà ti pàtẹ́wọ́ fúnra mi. Èmi náà ṣára mi láti ẹ̀wọ̀n. Ẹ bá mi gbàdúrà fáwọn olórí
aṣíwájú wa tó wà ní ipò gómìnà president ẹ bá mi gbàdúrà torí pé Ọọ̀ni yóò fẹ́ di olóṣèlú. Àdúrà ni mò ń gbà fún gbogbo wa, ṣùgbọ́n téèyàn bá ṣe nǹkan dáadáa ẹ jẹ́ ká sọ, ẹ jẹ́ ká wí. Gómìnà wa gbìyànjú. Mi ò tẹ̀lé olóṣèlú, nǹkan tẹ́wọ́ àríkẹ́ ṣe ó bí mi nínú. Ó ń fún àwọn èèyàn ní ráìsì làjíkì ọ̀dà ó lè ṣépè pé wọn ò ní jẹ wọn mọ́. Akẹ́sọ Ọọ̀ni yìí olóṣèlú, bàbá gbogbo ni mo jẹ́. Tó ti ṣe ṣe àbí òbí ṣe ṣe? Tó ti ṣe ṣe àbí òbí ṣe ṣe? Ẹ̀wọ̀n tó ti ṣe ṣe àbí òbí ṣe ṣe? Ó máa ṣe ṣe fún gbogbo wa o. Àgbélébá ni àrìnà kórè àkóyá ibi o. A máa ṣe ṣe fún gbogbo wa o. Mo dúpẹ́ o. Orúkọ gbogbo ọmọdé àgbà ọkùnrin obìnrin àti gbogbo àwọn tó pọ̀ lọ́jọ́ wájú ní Ifẹ̀. Ẹ bá mi ṣe Afárá ìyọ́lẹ̀, afárá lókè, afárá nsàlẹ̀. aṣọ tí mo wọ̀ yìí. Afárá ọ̀nà ní gómìnà wa. Ìpolówó ọjà ni. Gómìnà Yorùbá Adébọ́lá Adélékè tí Ọlọ́run Olódùmarè kẹ́ wọn tí wọ́n bẹ̀rẹ̀ ọjọ́ rẹ̀ ní àná tó wá bí tó fi lọ́lẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìfẹ́ yìí ṣojú gbogbo wa. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n bẹ̀rẹ̀ kò há sí ibi kan. Ìbẹ̀rẹ̀ òkè ṣoríṣẹ́ ẹni tó bá forí tì í lópin olúwa ní ìgbàlà. Ẹ̀rí ìgbàlà lẹ́ni lórúkọ gbogbo fẹ̀. Àwa fi afárá òkè àti tilẹ̀ ilé lọ́lẹ̀ fún lílo gbogbo wa. Bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀ kọ́, ọ̀nà òní náà wá. Àdúrà ìtọ́jú ẹgbẹ́ ó pọ̀ ọ̀nà òní. Ayọ̀ àti àlàáfíà la máa gba afẹ́rẹ́ yìí. Now, Òní ni wọ́n lára. ẹ jẹ́ stop ẹ níbi tá a gbọ́dé yẹn. Ẹ̀yin màmá bàbá mi, mo tọrọ àforíjì. Ẹ jẹ́ súnmọ́ kámẹ́rà dáadáa. Mo tọrọ àforíjì wípé ẹ bá mi níbi tí wọ́n ti sọ wípé kó lọ dìbò fún pátì kan, máa sọ bẹ́ẹ̀. Mo dẹ̀ fẹ́ kẹ́ bá mi rò sọ́tún kẹ́ rò sósì. Mi ò ṣolóṣèlú. Mi ì bá wọn ní ọ̀rọ̀ kọ̀rọ̀. Mi ò bá wọn ní òkè báyìí ni mo fẹ́ ṣe. Òótọ́ ó wù mí kí n campaign fún lọ́ọ̀yà pẹ̀lú mi tó bá dásìkò tí wọ́n fẹ́ dìbò títí wọn, kí n fi sọ oore tí màá yẹn ṣe fún mi. Nítorí àwọn oore kan wà tó jẹ́ wípé owó ò lè rà á, ìjọmọlúàbí ló lè rà á. Lọ́ọ̀yà pẹ̀lú mi dúró lórí kéèsì 2021 nígbà tí mo gbọ́ pé wọ́n fẹ́ lọ fún rep. Mo volunteer ara mi ò bá lọ́ọ̀yà pẹ̀lú mi gan sọ o, mi ò bá wọn sọ di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀. Tí bá dẹ̀ parọ́ èmi inú alálẹ̀lẹ̀ Yorùbá nìyẹn. Mi ò bá lọ́ọ̀yà pẹ̀lú mi sọ, ṣùgbọ́n mo gbọ́ mi. Mo dẹ̀ make up mind wípé màá ní kó campaign fún lọ́ọ̀yà pẹ̀lú mi, pẹ̀lú àwọn nǹkan tí mo rí pẹ̀lú lọ́ọ̀yà yẹn ní ìwọ̀nba ìgbà tí mo fi bá lọ́ọ̀yà yẹn ṣe. Ọba sọ wípé ènìyàn fẹ́ràn ará ìlú, ènìyàn ń bá wọn sí níbi àbòsí, ènìyàn ń bá wọn sí níbi tó ti ń ṣe àpapín, ènìyàn tí ń bá wọn sí níbi tó ti ń fọwọ́ igbá kan bọ̀kan nínú. Lọ́ọ̀yà pẹ̀lú mi ni o, and this lọ́ọ̀yà pẹ̀lú mi inú accord party ló wà. Ẹ gbọ́, inú accord party ló wà. Ṣayé mo gbé òkèèrè, mo study àwọn Nigerian politicians because èmi náà ti rí iṣẹ́ ìjàgbara tí mò ń jà, mo ti rí bí iṣẹ́ olóṣèlú. So mo wá farabalẹ̀, mo wá study, mo wá fi ní lecture, mo wá fi mọ orú èèyàn tí àwọn people yìí jẹ́.
mo fẹ́ kó dáa fún yín, mo wá fẹ́ ká jọ ṣiṣẹ́ fúnra wa, mo wá gbé yín ní condition ikú ọmọ. Ṣé mo mọ̀la? Ṣé mo mọ iṣẹ́ tí Elédùmarè máa ṣe láàrin wákàtí kan sí ìkejì tèmi àti yín jọ ń ṣe kí ni tájọ́ dúnàdúrà? Ṣé mo mọ ohun tó lè ṣẹlẹ̀? Ohun tó bí mi nú nìyẹn o, tí mo fi ní yes pẹ̀lú gbogbo ohun tí mo ti rí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn lélẹ̀ Adeleke ní kó lọ dìbò fún l'Ọ̀ṣun state. Ẹ bá mi pín ètò yìí, mo fi Elédùmarè bẹ̀ yín. Ẹ bá mi jù sáwọn tó máa lọ dìbò, ẹ bá mi jù sínú àwọn gúrùpù káàkiri. Adeleke ní kó lọ dìbò fún. Ẹ tẹ̀ di ẹlẹ́kejì fún, ẹ jẹ́ kó tún ṣe. Ẹ jẹ́ kó tún ṣe. Àwọn APC tí ẹ bá mú ara tí àwọn pípù yìí ń dá ní Ọ̀ṣun state, ẹ̀wọ̀ olóhùn á báyìí pé kí ló dé, kí la gbé, kí la jù. Ayé ò lè. Kí ló dé tá à ń ṣera wa báyìí? Tí ẹ bá mọ itú tí APC ń pa, tí ẹ bá mọ ara tí wọ́n dá nínú Ọ̀ṣun state kan náà yẹn, ẹ̀wọ̀ olóhùn á báyìí. Pàápàá ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn pátì APC wọ́n tún ya wèrè ju Jagaba lọ. Àwọn ọmọlẹ́yìn Jagaba tó jẹ́ APC wọ́n ya wèrè gidi. Tẹ́ bá gbọ́ pé wọ́n ní Skushi, wọ́n ní Drogba, wọ́n ní Messi, wọ́n ní Ronaldo nínú ọpọlọ wọn. Wàláì tàláì. Tẹ́ bá ní pé ti Ronaldo lẹ fẹ́ wọ́n gbà fún yín. Tẹ́ bá ní titi Messi lẹ fẹ́ wọ́n gbà fún yín. Tẹ́ bá ní titi Victor ìyẹn Osimhen lẹ bá fẹ́, àwọn wèrè APC máa gbà fún yín. Gbogbo ẹ̀ ló kó pé sínú ọpọlọ wọn tó fi ń da Nàìjíríà láàmú. Tí wọ́n fi ń da Nàìjíríà láàmú. Wọ́n á dẹ̀ máa sọ fún yín wípé ẹ gba ráìsì, ògo ayé àwọn ọmọ yín lẹ̀ ń gbà yẹn. Àwọn èèyàn dẹ̀ máa rá bàbà. Àwọn èèyàn máa kúrú, wọ́n máa ga, wọ́n máa lọ gbà. Ẹjọ́ torí Ọlọ́run, kí ló dé, ṣojú lásán ni? Ẹ wo owó mà tó ń pè lẹ́rù Àríkẹ́ yìí. Ẹ wo tú tí wúmà yẹn máa ń pa. Ẹ wo ara tí wúmà yẹn máa ń dá. Tó bá sọ wípé èèyàn ya wèrè nínú òṣèlú, tógun ni wúmà yẹn fi ń ṣòṣèlú. Ló fi ń ṣe òṣèlú látara wípé APC ni. Kéèyàn máa sọ fún yín face to face. Ẹ̀yin màmá bàbá, dìmọ̀ tí bá ṣe ń campaign f'Adeleke títí di Saturday tó máa dìbò yẹn, ó dùn mí wípé ọjọ́ ti wọnú tó. Máa ṣe program back to back léni báyìí sí. Ẹlẹ́kẹrin tí mo máa ṣe léni, ẹlẹ́kẹta Adeleke ni ẹ lọ dìbò fún. Bẹ́ẹ̀ lèmi náà dẹ̀ ń do update lórí social media. Ẹ lọ dìbò fún Adeleke. Ẹ̀kọ́ ti fojú múmu hàn. Ó ti fi hàn gbangba wípé ìkà làwọn APC máa ṣe fún yín tẹ́ bá tún gbà fún wọn. Because wọ́n lo power yẹn, wọ́n lo kọjá bí bàbá Tinubu gan ṣe gbélé wọn lọ́wọ́. Wọ́n lo power yẹn, ara power yẹn náà tó fẹ́ lò. Òun ló EFCC APC ni. Ọ̀gá DSS APC. Ọ̀gá sójà APC. Ọ̀gá Central Bank APC. Ọ̀gá gbogbo wọn pátápátá títí dórí Senate APC ni gbogbo wọn. Òun ló ṣe lo power yẹn láti lè máa lọ fi blọ́ọ̀kù àkáǹtì gọ́vnọ̀ tí ó bá ń ṣe bàbá Tinubu tó ẹ̀ṣẹ̀ pàṣẹ pé EFCC ìbò kù 1 week ẹ lọ freeze àkáǹtì èèyàn. Kí ló ṣe? Ó yẹ lọ ṣí. Àwọn ọmọlẹ́yìn nìyẹn o. Irú agbára yẹn náà làwọn èrò Àríkẹ́ àǹkó ìwọ̀nyí. Irú agbára yẹn ló fẹ́ máa lò. Ìdí tẹ̀ ṣe gbọdọ̀ jẹ́ kí APC wọlé ìbò ẹlẹ́kejì l'Ọ̀ṣun state nìyẹn. Ṣé ròbí lásán ni bàbá Ọ̀ní náà bọ́ síta wá kàmpéènì? Ẹ jókòó síbẹ̀. Wọ́n ti ròkun, wọ́n ti rọ́sà, wọ́n ti mọ bí géèmù yẹn ṣe máa lọ. Ṣé mọ̀ pé gbogbo wọn jọ wà nínú géèmù ni? Wọ́n jọ wà nínú géèmù ni. Bàbá Ọ̀ní lẹ́nu ọjọ́ mẹ́ta ìgẹ́dẹ̀ ni. Wọ́n ń ṣe ìṣe. Bá mi Ọ̀ní, mo ní nǹkan kan tí mo fẹ́ gbà lọ́wọ́ yín. Mo ń bọ̀, mi ò tí ì dé. Ẹ jẹ́ kí n get gbogbo evidence mi tọ̀nà. Mo mọ̀ pé máa fún mi. Ẹnu ọjọ́ mẹ́ta yìí sì bàbá bírèkì tébù, wọ́n bírèkì tébù. Wọ́n mú Gani Adams, wọ́n bá tiẹ̀ jẹ́. Wọ́n mú egungun ẹ̀, wọ́n mú ìṣòwò tó tiẹ̀ fi kún ti Gani níyẹn ò tiẹ̀ dá rárá. Èmi mọ̀ pé Ọ̀ní náà ṣe kinní báyìí o. Ọlọ́run ló ní pé kí bàbá yẹn jọba, ká ní blogger ni wọ́n ni.
ká ní wọn lọ jọba ni wàhálà máa wà o. ẹ wo bó ṣe fi ọ̀rọ̀ tó fi rún Gani gbẹ. Gani jòwèrè láti ijọ́ tí bàbá ti rún Gani ò lè sọ̀rọ̀, àwọn ọmọ ẹ̀ lọ ṣe wèrè kiri lórí social media. Bàbá tún wá lo ọgbọ́n àgbà onítọ́ lórílẹ̀. Wọ́n tún wá lo ọgbọ́n àgbà, wọ́n tún wá fi rún àwọn tó ń bá Délékè, ó fi rún wọn. Wọ́n làwọn ò ṣe politics o. Wọ́n ní bàbá tó bí ọmọ burúkú ló bí ọmọ gidi. Ọmọ gidi dẹ̀ làwọn sọ fún yín sí pé kẹ́ tẹ̀lé, ẹ má jẹ́ kójú ọtí o. Kéré o. Ọ̀ní ní kẹ́ lọ dìbò f'Adélékè. Gbogbo ọmọ kóòtù òjíire, gbogbo ọmọ Yorùbá, Ọ̀ní l'Adélékè ní kẹ́ dìbò fún. Ẹ má sọ̀bọ̀ yín nù níjọ́ Sátọ̀dé. Ọ̀ní ní Adélékè ló lè ṣe o. Kò sí gómìnà tó lè tún Ọ̀ṣun state ṣe o. Gbogbo iṣẹ́ ribiribi t'Adélékè ṣe, kò sẹ́ni tó lè ṣe irú ẹ̀. Ẹ bá pín wọ́n gbówó ayé. Wọ́n pẹ́ máa wò pé akílẹ̀ta ìwọlé díkẹ́ wá pé ó máa pọ̀. Èèyàn fi ìlàjì dìríkà ráìsì ó fi ń ṣépè fáwọn èèyàn wípé tí wọ́n bá gbà tí wọn ò bá dìbò wọn ò ní jẹ wọn ọmọ àwọn ọmọ wọn máa ṣọ́kú. Wọ́n ń fi òkú ọmọ wọ́n fi ń pín ráìsì láwọn èèyàn lọ́wọ́ l'Ọ̀ṣun state. Ẹ wá ní má lọ campaign. Ó dùn mí pé bòyí ti dé tán. Bá máa jọ ṣe ni back to back. Ó dẹ̀bà náà ni kò bá jẹ́. Àṣìjọ máa ṣe títí di Saturday yẹn ni. Gbogbo ẹ̀yin ìyá dáadáa, bàbá dáadáa, gbogbo ẹ̀yin táyà ní fojú sunkún ọmọ tí mo dẹ̀ nígbàgbọ́ pé àwọn ọmọ yín máa yanjú. Ẹ bá mi share. Adélékè ní kó lọ dìbò fún. Saturday tó fẹ́ dìbò yìí, Adélékè ló gbọ́dọ̀ jáwé olúborí. This is too much. Tí ẹ̀rọ Àríkẹ́ bá bọ́ sórí social media báyìí. Látara kó tẹ̀lé APC. Woman yẹn. Ẹ wá gbọ́. Gbogbo lọ́wọ́ fóònù sí. Ẹ wá gbọ́. Má ti ń wá tí mo wá ń campaign. Màá máa play n tó gbé mi campaign. Màá máa play ẹ̀ fún yín kẹ́ mọ̀ gbọ́. Kẹ́ má kọ́ rò bóyá mo dédé. Kẹ́ má rò bóyá mo bọ̀. Kí ni ìtìlẹ̀? Kẹ́ má rò bóyá mo dédé wá campaign. Bóyá. Mo bọ̀ kò fẹ́ play. Orí ẹ̀rọ Àríkẹ́ burú. Ẹ̀rọ Àríkẹ́ ti ya wèrè kò fẹ́ play. Ó sì máa play. Ìyá ẹ̀ obìnrin gan ni wá. Ó ní scholarship. Ó ní scholarship. Àjọ ní scholarship. Ṣẹ́gbọ́n, ikú bíbí lóore o. Kí ló dé? Ìgbà wo lẹ gbé òṣèlú Nàìjíríà débi báyìí? Ìgbà wo lẹ gbé débi pé ẹni tó bá gbóúnjẹ lọ́wọ́ yín tí ó tẹ̀ka ọmọ ò ní ṣoríire? Tó ló wá di gbére sálẹ̀ ní iye gbogbo ò bá yá nǹkan tí ò lè jáde nínú ilé. Fún ọmọ ò gbọ́dọ̀ ṣoríire. Ṣé wàá wọ́n tẹ́lẹ̀ dìbò fún mi? Adélékè ní ẹ dìbò fún mọ́mì dádì. Adélékè ní ẹ dìbò fún mọ́mì dádì. Adélékè ní ẹ dìbò fún mọ́mì dádì. Adélékè ní ẹ dìbò fún. Kìlà ó fi kó òbò wọlé. Adélékè ní ẹ lọ dìbò fún. Èmi kò máa sọ́ra mi ní politicians ní ìtajà wa. Là ó fi kó òbò wọlé o. Kúlẹ̀ síyà tó wà láyà wa. Là ó fi kó òbò wọlé. Adélékè ló dìbò. Là ó fi kó òbò wọlé. Ibo ní sẹ́ Adélékè ní Akọ́dù, Ọ̀ṣun state. Ló ra Ifá Akọ́dù. Ọ̀ṣun Akọ́dù ló dìbò. Là ó fi kó òbò wọlé o. Kúlẹ̀ síyà tó wà láyà wa. Là ó fi kó òbò wọlé. Là ó fi kó òbò wọlé. Gbogbo wa lọ lọ́ṣẹ̀lú. Odùduwà nation no going back. Ṣẹlẹ̀ lè bùkún ní yín ni. Ẹ fún wọn ní ìrẹsì. Ẹni tí wọ́n bá dìbò wọn ò ní jẹ wọn mọ wọn wá ṣọ́kú. Àríkẹ́ ẹ̀rọ Adélékè ló máa wọlé. Ẹ wo bó ṣe ní tìlú.
àwọn yẹn tó jẹyẹ wọ́n ṣàdúrà fún òun dẹ̀ sọ fún wọn pé tó bá dìbò wọn ní jẹ́ wọn mọ́ ọmọ wọn máa ṣọ́kú. ẹ bá ṣí èso rẹ̀ ní dàmú akọ́dùn lónìbò Ọ̀ṣun state INEC ẹ má ṣe wèrè o bàbá Tinubu ẹ̀bẹ̀ mọ̀bẹ̀ yín ọmọ lọ́dọ̀ tẹ ẹ̀kọ́ ọkọ̀ lúrẹ̀mí ẹ̀kọ́ ọkọ̀ lúrẹ̀mí akọ́dùn ní ẹ bá wá fún níbò Ọ̀ṣun state ojú òní tìyín o bàbá Tinubu ebi gan ti wà lẹ́yìn yín báyìí ṣùgbọ́n ẹ jẹ́ kákọ́dùn ó lọ o ẹ jẹ́ kákọ́dùn ó lọ ẹ̀bẹ̀ lábẹ́ yín o ìwọ fún wọn ní ráìsì tí ò pé kí ọ̀dà kan gàrí tí ò pé kí ọ̀dà kò pé lájẹ́ kí ọ̀dà oúnjẹ ti pọ̀ ń sìn ike ọ̀dà gàrí ní Nàìjíríà èló ló ń tà it's up to 1,000 naira ẹ̀yin màmá bàbá kíní ìbá mi nínú jẹ́ mi ò rí wẹ́rì ọmọ la pé odidi ọmọ ẹ̀rù oṣù mẹ́sàn-án àní Fúlàní ò jẹ́ ká jẹ káwọn èèyàn jèrè ọmọ Nàìjíríà àní ogun Nàìjíríà ò jẹ́ káwọn èèyàn jèrè ọmọ ta lógun Nàìjíríà tí ò jẹ́ káwọn èèyàn jèrè ọmọ ẹ̀rù àríkẹ́ ni ẹ̀rù àríkẹ́ àti APC Ọ̀ṣun state àwọn alágbàkú ẹ̀dá tí wọn ò fẹ́ kábíyamọ jèrè ọmọ ṣe mọ iye èèyàn tí wọ́n ti pa ibi tó pa àwọn èèyàn dé Adeleke túbọ̀ síta ó tún pariwo pírẹsidẹ́ǹtì kí ló dé àti gbà fún yín wípé yín ni pírẹsidẹ́ǹtì wa ẹ bá wa bí àwọn APC kọ́yé pààyàn mọ́ l'Ọ̀ṣun state ẹ wáyé lóde Adeleke ò ṣe níṣe wípé wèrè la máa fi wó wèrè Adeleke tún bẹ̀bẹ̀ ni ẹ̀rù àríkẹ́ wá pé oúnjẹ tí ò pé 500 naira ó ń pinlẹ̀ àwọn èèyàn lọ́wọ́ ó dẹ̀ ń ṣe ìpè wípé wọn ò ní jẹ wọn ọmọ tí wọn ò bá wá dìbò tó bá dijọ́ yẹn tó bá wọ́n ṣe pàjáwìrì sẹ́yìn ọ̀kan nu wọn wípé nǹkan kan ṣẹlẹ̀ kó máa bọ̀ wá tó bá ráyè lọ dìbò yẹn ń kọ́ ẹ máa ti ṣépè fún pé kò ní jẹ wọn mọ́ ẹ wòye thousands of people tí ọmọbìnrin ṣépè fún pé wọn ò ní jẹ wọn mọ́ tí wọn bá wá dìbò tọ́dẹ̀ gbà rẹ̀ sí olórí burúkú yín lè fi bí pa wọ́n tí wọn ò fi lè wo àwò mójú kúrò má lè gba dìríkà ráìsì yẹn lọ́wọ́ yín ẹ ti bá títí wọn jẹ́ ẹ ti fi bí pa wọ́n ẹ ti fìyà jẹ wọ́n ẹni tí tẹ́ bá gbé fún wọn wọ́n máa gbà á bẹ́ẹ̀ bá pọ́n ìgbẹ́ ní pépà wọ́n á gbà lọ́wọ́ yín níbi tẹ́bi ń pa wọ́n dé nílùú Nàìjíríà yẹn níbi tí ìyà jẹ wọ́n dé nílùú Nàìjíríà yẹn ìwọ wá ń ṣépè fún àwọn èèyàn àwọn tó ń gba oúnjẹ yẹn lọ́wọ́ ẹ̀rù àríkẹ́ wọ́n dẹ̀ ń ṣàdúrà fún ẹ̀yin màmá mi bàbá mi ẹ gbọ́ ni wọ́n ń ṣe àdúrà fún ẹ̀rù àríkẹ́ dẹ̀ ń ṣépè fún wọn wípé tí wọn bá jáde wá dìbò wọn ò ní jẹ wọn mọ́ àwọn ọmọ wọn ò ní yàn ipa àwọn ọmọ wọn ò ní yàn àwọn yẹn dẹ̀ ń ṣe àmì bọ́dẹ̀ ṣe ń ṣàmì lọ pé ẹ ṣé o ẹ̀yin náà jẹ wọn mọ́ ẹ jẹ́ ká gbọ́ bọ́ ṣe ń ṣàdúrà fún ẹ̀rù àríkẹ́ ẹ wá ní kémi gan máa sọra mi di wéréwéré sórí social media pẹ̀lẹ́lẹ̀ tí mo rí yìí Adeleke ló níbò bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ìwọ ló ní Adeleke ìwọ ló ní ìbò ọ̀tẹ̀ ìwọ ní Adeleke ló ní ìbò bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ èmi gbọ́ di politicians máa campaign abẹ́ ṣí èrè ọmọ lórí kíni no ẹ̀yin màmá tẹ́ wò mí ẹ̀yin náà kò dáwọ́ sẹ́ẹ̀ àní kò tẹ̀ wá dijọ́ yẹn ẹni tó gba oúnjẹ kínú wa máa ń kó máa yàgbẹ́ kó má lè jáde ńlẹ̀ àbí kó rí máa fọ́ àbí kí wọ́n sáré pé nípa emergency pé kankan ṣẹlẹ̀ níbì kan o àbí kó ti máa lé contract kan àbí business kan kó jẹ́ that very day tó fẹ́ dìbò ni wọ́n pè bóyá má bọ̀ ó ti ṣẹlẹ̀ ìròyìn ayọ̀ lélẹ̀ kó wá sáré lọ síbẹ̀ kó má lè wá tẹ̀ka fún yín ẹni kò ní jẹ wọn mọ́ ẹ̀rọ àríkẹ́ ó yẹ kí àwọn tọ̀ṣọ́ ṣí ẹ lọ́wọ́ iṣẹ́ ọmọ Ọ̀ṣun níyà tèmi ẹ má ní kí ló kàn mí bẹ́ẹ̀ ọmọ Ràgbìjì níyà tèmi ìkírun àgùnbí olóòbí ọmọ bẹ́ẹ̀ níyà mi so ẹ lè sọ pé báwo tèmi ṣe jẹ́ ọmọọba tún ni mí l'Ọ̀ṣun state ọmọọba kì í ṣe baálẹ̀ o bàbá ìyá tèmi ò jẹ́ baálẹ̀ tó fi wàjà o ọba tó dádé ọba tó dẹ̀ nífọ̀ tó lè kọ́nà ló dádé fún bàbá ìyá ti tèmi ní Ọ̀ṣun state yẹn ikú ló mẹ́ja kákò so ẹ má ní kí ni ti Lady K l'Ọ̀ṣun o
gbogbo ilẹ̀ Yorùbá ìlú mi ni bó bá ṣẹlẹ̀ ní Ifẹ̀ máa táyà sí máa tẹ́rí sí máa gbé bó bá ṣẹlẹ̀ Lagos State máa gbáyà sí máa gbégẹ̀ sí ìrọ̀gùn ṣẹ́ o aláfẹ́nira àfẹ́jọba oppressor ẹ wọ́n pèsè àwọn èèyàn sórí burúkú ẹni tí ó bá dìbò kò ní jẹ wọn mọ́ wọ́n dẹ̀ ṣàdúrà fún wọn ẹ jẹ́ agbọ́ bó ṣe ń ṣàdúrà fẹ́rẹ́ Àríkẹ́ àwọn tó ń gbóúnjẹ lọ́wọ́ ẹ̀. Ìjọba ìsọ fún kó máa jèrè ádámù. Lórí kíni? Gbogbo oúnjẹ tó pín sínú mọ́tò kó sínú mọ́tò yìí. Gbogbo ẹ̀ pátápátá kò pé àpò gàrí mẹ́ta. Ta ló ń pè mí? Kò pé jẹ́ kò pápò mẹ́ta. Ṣé ṣépè fún wọn? Gbogbo oúnjẹ tó gbé lọ pín kò pé 200,000. Ó dẹ̀ ṣépè fáwọn ọmọ wọn pé wọ́n ní jẹ́ mọ́mọ́ tí wọ́n bá wá dìbò. Ẹ bá Àríkẹ́ olóbùkún òbí ni ẹ. Ṣé ẹ gbọ́? Alọ́rọ́ ní lọ́la o, nílé sílé o. Ṣé ẹ gbọ́? Àwọn èèyàn ti lọ tò síbẹ̀ látago méje lórí oúnjẹ wo? Oúnjẹ tí ó pé 1,000 naira. Ó wá tún ní wọ́n ní jẹun ọmọ tí wọ́n bá wá dìbò. Ẹ̀wọ̀n bàbá bó ṣe ń múlẹ̀ fóbìnrin. Gàrí tó wà lórí jíjìnà ilẹ̀ yẹn kò pé 2 kg. Gàrí yóò pé 2 kg. Àwọn olóyún àlùkò àwọn lójú náà. Àwọn mọ̀mọ́ mi náà kí wọ́n ti parí. Àwọn ti Kazeem. Èyí ọkọ nìkan o. Gàrí yóò pé 2 kg. Gàrí yóò pé 2 kg. Gàrí tí ò pé 2 kg. Àwọn màmá yẹn tún ṣàdúrà fún èrò Àríkẹ́ pé ẹ máa lékún nínú owó, nínú ọlá, nínú àlàáfíà ara, nínú ọrọ̀. Wọ́n ń ṣàdúrà fún òun dẹ̀ sọ fún wọn pé tí wọ́n bá jáde wá dìbò wọn ò ní jèrè ọmọ àwọn ọmọ wọn máa ṣọ́kú kò ní jẹ́yàn. Ẹ̀yin èèyàn kí ló ṣẹlẹ̀ Nàìjíríà? This is total madness. Ṣé bó ṣe ń ṣe olóṣèlú lélẹ̀? Wọ́n mọ Ọlọ́run ti pẹ́ lẹ́nu ẹ̀. Ṣé bó ṣe ń ṣòṣèlú lélẹ̀? Ṣé òṣèlú ló ń ṣe yàbí ìranù àbófò? Ṣé òṣèlú lélẹ̀ tí wọ́n ṣe Nàìjíríà? Ṣé rí pé àgbọ̀dọ̀ dákẹ́ tó bá jẹ́ tòótọ́ la fẹ́ freedom wọn wa?